رمضان جئت على المحبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول نفهم ولم وبعددا أقول إكياتي قفون ونبوى محمد صلى الله عليه وسلم ولكن النبي صلى الله عليه وسلم إكياتي قفون أن كوكوا mo kí gbogbo ojú tí yóò máa wò mí àti etí tí yóò máa gbọ́ mi pé ìkẹ́ Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run orí Ọlọ́run tí kò ní tán kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tí a mú wá fúnra wa ní àsìkò yìí náà ni pé ǹjẹ́ o mọ orí ọ̀fẹ́ Ọlọ́run ọba tí ó wà nínú àwẹ̀? Ǹjẹ́ a mọ̀ pé àwọn oore kan wà nínú àwẹ̀ tó lágbára jùlọ tí kò sí níbòmí, tí kò sí nínú oṣù mi? Ǹjẹ́ a mọ̀ nǹkan tó fà táwọn sàhábà fi máa dunnú tí oṣù àwẹ̀ Ramadan bá dé? A rí pé àwọn sàhábà máa dunnú ridwanullahi alayhim. Wọ́n máa dunnú ní ìdùnnú tó pọ̀, wọ́n máa fi ìdùnnú wọn hàn. Ǹjẹ́ a mọ̀ ká ní pé àṣírí kan wà ń bẹ̀? Àwọn sàhábà wọ́n mọ̀, wọ́n sì gbà á gbọ́ gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ṣàlàyé fún wọn. Nítorí ẹ̀ tí Ramadan bá dé wọ́n máa dunnú, wọ́n máa sàlápá tètè láti lè ṣiṣẹ́ olóore. Ìdùnnú wọn kì í ṣe ká ní pé ńgbà táwẹ̀ dé nísìn yìí máa jẹ sààrì dáadáa, tí n bá jí lóru oúnjẹ ọkà ń jẹba, àwọn ìyàwó mi ó ṣe oúnjẹ fún mi, kì í ṣe torí lẹ́yìn náà ṣe ń dunnú. Àbí tó bá di ìtùnú wọ́n di lòdò fún mi, ń jẹ sàláàdì, ń jẹ ó pọ̀ lẹ́rẹ̀pẹ̀tẹ̀, kì í ṣe torí lẹ́yìn. Wọ́n ń dunnú sábà oore Ọlọ́run tó wà nínú oṣù Ramadan ni. ẹja lọ fúnra wa, ẹja wò nínú bonis nínú oore tó wà nínú oṣù Ramadan tọ́lọ́run bá gbé sínú rẹ̀. Alákọ̀ọ́kọ́, ẹ̀rí oṣù Ramadan a máa gbé ẹrú ga lọ sínú aljanna. Ẹni tó bá gba oṣù Ramadan bó ṣe tó àti bó ṣe yẹ yóò máa lọ́pọ̀ tó ga jùlọ nínú aljanna. Eléyìí yóò mú wa rántí ìtàn arákùnrin méjì kan nínú ẹbí kan náà tí wọ́n gba Ìsìlámù níjọ́ kan. Nígbà tí wọ́n gba Ìsìlámù níjọ́ kan, ọ̀kan nú àwọn méjèèjì yìí ó kú síwájú ọ̀kan. Ẹni tó kọ́kọ́ kú yìí òun jẹ́ nìkan tó yẹ pé a máa gbìyànjú léyìí tó pọ̀ nínú Islam, ó sì wá kú sójú ogun. Ẹni bá sì kú sójú ogun ó ṣoríire ni, yóò wà aljanna ni, ìyún ogun Islam. Ẹni kejì yìí òun wá ṣẹ̀mí ọdún kan lẹ́yìn ẹ̀ kóhun tó wá kú. Nígbà tí òun wá kú lẹ́yìn ẹ̀, sàhábà tá mọ̀ sí Talhatu bun Ubaidillahi ó wá lálàá, ó wá rí pé ẹni tó kú níkẹyìn tí sì ṣe pé ó kú sójú ogun, ó kú kẹyìn fúnra ẹ̀, ó kú sílé rẹ̀ ní, ó wà àlìjánnà síwájú ẹni tó kú sójú ogun tó sì ti kú síwájú rẹ̀ tó tó ọdún kan. Ọ̀rọ̀ yìí wá yà wọ́n lẹ́nu. Wọ́n lọ bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, òjíṣẹ́ ńlá Muhammad tó ṣẹlẹ̀ ní Ànábì ní kí lẹ́ẹ̀ máa ṣe mà fún bẹ́ẹ̀, kí ni èèmọ̀ tí ó wà níbi tí ń tó ṣẹlẹ̀ yìí? Wọ́n ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá Muhammad, eléyìí àmọ́ iṣẹ́ rẹ̀ ní, eléyìí kú sójú ogun, eléyìí iṣẹ́ rẹ̀ tó tẹni tàkọ́kọ́ bákan náà ni kò sì kún sí ojú ogun. Ànábì wa ń bi wọ́n pé ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣẹ̀mí ọdún kan lẹ́yìn ẹni tọ̀hún? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ìṣẹ̀mí ọdún kan tó ṣe yìí, ṣe mọ̀ ká ní pé Ramadan baláyé? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó wá gbààwẹ̀ oṣù Ramadan àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó yan náfìlà ń bẹ̀, ó ṣe sàárà ń bẹ̀, ó tunu fáláwẹ̀ ń bẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ànábì ní fama baynahuma ab'adu mimma bayna as-sama'i wal ard. Ànábì ní Ramadan tó ń láǹfààní láti lè wọnú rẹ̀ ni oore tí ó rí ń bẹ̀, oore tí ó rí nínú pé Ramadan bá wọn láyé, ẹni ta kọ́kọ́ ni Ramadan ò sì bá láyé. Ìyàtọ̀ tó wà láàrin wọn níbi iṣẹ́ olóore ó dà gẹ́gẹ́ bí ìyàtọ̀ tó wà láàrin sánmà àti ilẹ̀ ni. Oyé mẹ́rin sí ìhun ni pé Ramadan tó dé bẹ́ẹ̀ tọ̀hún láyé ni tó gbà á. Oyé mẹ́rin sí bó ṣe tó àti bó ṣe yẹ, ó rí ọ̀pọ̀lọpọ̀ oore tó fi ju ẹni tọ̀hún lọ.
tó yẹ ká ní pé ànábì wá fi ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì fi wé pípẹ́ tó wà láàrin sánmà sílẹ̀. Allahu akbar. ọ̀kan nìyẹn nínú oore ọ̀fẹ́ tí ń bẹ nínú oṣù Ramadan ọmọ ìyá mi nínú Islam. a tún mú ẹyẹ kan fúnra wa fi kún ká tó wá pàdé ńjọ́ mi. nínú oore tí ń bẹ fún Ramadan ni pé Ramadan a máa tẹ̀wọ̀n lórí sí wọn ṣẹ́ olóore tó yẹ pé ẹni bá rí Ramadan kan gbà tí ó bá lè wọnú òṣùwọ̀n rẹ̀ báyìí iṣẹ́ eré rẹ̀ Allahu akbar ó ti rí nǹkan oríire ṣe jù tó yẹ ká ní pé ààyè òní sí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadisi rẹ̀ oyin bẹ̀ nísìn. Ànábì ní ń sọ fún ọ̀kan nínú ọmọ sahaba tá a mọ̀ sí Abi Umama radiyallahu anhu. ń bí Ànábì wa Muhammad pé òjíṣẹ́ ńlá Muhammad iṣẹ́ wo ló fi lóore jùlọ tó yẹ kí yàn ṣe. Ànábì ní alayka bis-sawm, máa gbààwẹ̀ kó tó gba Ramadan ma fa innahu la adila lah, nítorí tó bá ti gbààwẹ̀ ṣe kò síṣẹ́ olóore kan tó máa tẹ̀wọ̀n lórí kíni lórí òṣùwọ̀n ní gbangba al-kiyama lórí òṣùwọ̀n ṣe eré tó ju àwẹ̀ lọ. ìyẹn ni pé kò sí ṣe aládàá kan tó yẹ ká ní pé yóò tẹ̀wọ̀n ju àwẹ̀ lọ. bí yẹn bá lè gba oṣù Ramadan ó dàbí pé kí wọ́n gbé òkè tó tóbi ni kí wọ́n gbé sí oríṣìíwọ̀nṣẹ́ eré yẹn yóò wá tẹ̀wọ̀n títí fi délẹ̀ ni. tó yẹ ká ní pé a sì mọ̀ pé faman saqulat mawazinuhu fahuwa fi 'ishatir radiyah. ọlọ́run ní ẹni tí iṣẹ́ rẹ̀ bá lè tẹ̀wọ̀n iṣẹ́ olóore rẹ̀ bá lè tẹ̀wọ̀n ní gbangba al-kiyama fahuwa fi 'ishatir radiyah yóò ṣẹ̀mí tí ó jẹ́ ìṣẹ̀mí tí ó dùn òun náà nu yóò dé ní aljanna. oore ọ̀fẹ́ ọlọ́run bá pọ̀ nínú oṣù àwẹ̀ Ramadan. a tún máa pàdé ńgbà mi láti lè máa fi tóra wa létí oore ọ̀fẹ́ ọlọ́run tí ó wà nínú oṣù àwẹ̀ Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Walhamdulillah wa la ilaha illallah.